Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tí a ti ń sọ òtítọ́. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ lórí ìkànnì yìí, a ò ní bá yín sọ èyí tí ò kí ń ṣe òtítọ́. Mo fẹ́ kẹ́ bá mi like, comment, share. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Ọlọ́run ṣàánú wa o, má jẹ́ arógun pìtìpìtì ayé o. Pìtìpìtì dé, ọmọ Yorùbá ó ti kù sí yín lọ́wọ́ báyìí o. Bó o lẹ ṣe máa ṣe? Pìtìpìtì padà wọlé o. Adáre, another 150 years to come. Ta ló máa kú lórí ilẹ̀ lára wa tá à ń sọ̀rọ̀ yìí? 150 years, 150 lọ́nlọ́n. Ẹni tó bá sì wà láyé wọn mọ̀ sá ni, wọ́n á sá sóòrùn ni. But miraculously, Ọlọ́run lè gbé ṣe ẹ̀dẹ́ o. Ẹ̀yin tí Yorùbá wù yẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o. Àwọn nọ́ọ̀sì ti pariwo síta o. Wọ́n ní tí Nàìjíríà kí ló dé ẹjẹ́ àṣeṣò a máa ṣe ṣe eléyìí ẹ̀. Àwọn nọ́ọ̀sì ti pariwo síta o. Wọ́n ní tí Nàìjíríà bá pín lénìí, wọ́n ní pìtìpìtì tó máa bá àwọn wọ́n láwọn á jẹ ṣége lákútú ìyà. Wọ́n ní orí ibú ìyà wọ́n láwọn máa jẹ. Ẹ má kílé flag tó mi tó ṣe báyìí, ṣé flagging? Èmi ò bóyá flagging ní ṣàbẹ̀tẹ̀ ẹ kì máa ṣe ṣó lọ. Wọ́n láwọn á jẹ orí ibú ìyà, àgbákò ìyà wọ́n láwọn á jẹ. Wọ́n láwọn á jẹ ìyà débi wípé táwọn bá bribe ìyà fúnra rẹ̀ pé ìyà o, àwọn bribe ẹ o, má jẹ àwọn púpọ̀ o. Wọ́n ní ìyà yẹn máa jẹ àwọn fún 150 years. Wọ́n ní ìyà yẹn ó máa jẹ àwọn fún 150 years táwọn bá try pé àwọn bribe ìyà, tàbí táwọn bá lọ sọ́dọ̀ tailor àwọn òbí ọmọ pé kọ́ bá wọn slim fit ìyà yẹn o, kí ìyà yẹn má jẹ àwọn púpọ̀ o. Wọ́n ní at least àwọn á sì jẹ ìyà yẹn fún 150 years. 150 years. Mo wá ní kí wọ́n á bèèrè lọ́wọ́ àwọn ọmọ Yorùbá kí ló tí kí ni mi ń dúdú báyìí, mi dẹ̀ láti máa lo filter. Láti filter yẹn. Mo ní kí wọ́n á bèèrè lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá o pé bó o ní ṣé ẹ máa like láti help àwọn nurse, kẹjọ pawọ́pọ̀, kẹjọ parapọ̀, kẹ ní sùúrù fún next 150 years tí wọ́n máa fi ṣarajọ, tó máa fi parapọ̀, tí ara wọn máa fi balẹ̀, tó máa fi lè dá dúró. Yorùbá wọ́n lè pariwo pé ẹ fẹ́ dá dúró, ẹ fẹ́ dá dúró. Wọ́n tẹ́ bá dá dúró lénìí, wọ́n ní ilẹ̀ Yorùbá máa dájú Amẹ́ríkà lọ. Mi ní wọ́n ní tí Yorùbá bá dá dúró lénìí, wọ́n láwọn British wọ́n náà máa wá yáwó lọ́wọ́ Yorùbá rí. Mi ní àṣà ò nà ó. Báwo la ṣe máa wá ṣe báyìí? Ṣùgbọ́n wọ́n ní táwọn bá dá dúró lénìí, wọ́n láwọn ò jẹ ìyà rárá, pé ìyà yẹn ó tiẹ̀ dínkù. Ìyà yẹn tiẹ̀ wàánú sí àwọn. Ìyà yẹn ò fẹ́ jẹ àwọn púpọ̀. Bóyá àwọn bribe ìyà tàbí àwọn pé Boko Haram pé ìjọba bá wọn fìyà jẹ ìyà. Wọ́n láwọn máa jẹ ìyà yẹn fún 150 years. Wọ́n tàbá wá jẹ ìyà yẹn fún 150 years tán, ìyà máa wá padà wá jẹ àwọn again. Wọ́n náà máa jìyà fún 150 years o. So ìyà náà tí wọ́n wá padà tí wọ́n á jẹ àwọn again. Mi ní àṣà o. Yorùbá kí lẹ jẹ́ ká ṣe o? Ọmọ Yorùbá kí lẹ fẹ́ ká ṣe? Ṣé ká máa lọ ká dá dúró, àbí ẹ máa joyè ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún o? Òun náà lẹ́nì kejì rẹ tọ́jú rẹ. Ṣé ẹ máa dúró láti jẹ́ kí wọ́n dúró fún 150 years abẹ́fẹ́ máa lọ? Yorùbá wuyì kan ní àwọn Yorùbá wuyì fans ẹ̀ ìṣọmọlúwàbí àti ìsọ̀rọ̀ délẹ̀ ẹ ti sọ pé kò káyé, kò sí nǹkan tó kàn yín. So ẹ lè help àwọn èèyàn bíi tiyín, kẹ bá wọn parapọ̀, kẹ bá wọn dúró papọ̀ fún another 150 years. Ẹ lè bá wọn dúró fún 150 years.
just 150 years péré, ọgọ́rùn-ún àti 50. Ẹjọ́ kí ni 150 years lédè Yorùbá? Àádọ́talélọ́gọ́rùn-ún ọdún. Ó máa bẹ́sikẹ́ o. Yorùbáwùyí lórúkọ mi. Yorùbáwùyí ni mò ń jẹ́. Èyí tí Yorùbáwùyí ẹ̀ka rẹ̀ kásán ẹ̀ka ẹ̀lẹ́kú dédé àsìkò yìí. According to the time tí ṣòyí bàbá yín, mo kí yín. Ẹ̀ka òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún. Gúnmi ti yarí o. Sheikh Ahmadu Gumi ó ti yarí fún Ibrahim Traoré. Oh, Sheikh Ahmadu Gumi ó yarí dédé fún Ibrahim Traoré ni. Mi ní ṣe bí wọ́n sọ wípé ajá òkè òrò kó sójúlé méjì. Gumi ó ń ṣọ́ Nàìjíríà, ó tún wọ́n lọ ṣọ́ Burkina Faso. Ọlọ́mọ ẹ̀ kan padà pé ogun kó wọ́n padà pé ogun wọlú Nàìjíríà ní ìta kó máa lọ bẹ́ẹ̀. Yorùbáwùyí fàǹsì ẹ̀ kí ẹ̀yìn jọmọlúàbí tẹ̀. Aláwọ̀ èèyàn ní 150 years, so ẹ lè dúró fún wọn fún 150 years. Kò sí wàhálà. Èyí ni 28 of July 2026, ọjọ́ 28 oṣù keje ọdún 2026. Àwọn náà ti pariwo síta. Àánú wọn dẹ̀ ṣe mí, àánú wọn ṣe mí gan. Àánú wọn ṣe, mo kí ẹ̀ka sọ ẹ̀ka alẹ́. Ẹ kú dédé àsìkò yìí, according to the time show ìbàbà yìí. Ẹ jẹ́ kí n polówó because àwọn tí mo gba contract lọ́wọ́ wọn fẹ́ máa polówó fún wọn back to back ni. Pẹ́kẹ́ ò máa pọ̀ tẹ́tẹ́lẹ̀ kí tó máa polówó, but a máa polówó fún wọn. Ẹ jẹ́ ká polówó ọjà. Venture ó ṣáná wọlé tẹ gbàrọ̀ gùdù lọ́dà. This is original. Wọ́n dùn kọlù gbàrọ̀ gùdù òǹdàgígbàgì pọ̀ ńlẹ̀ jẹ́ àwọn ẹ̀ṣọ́ ara bí aṣọ ẹ̀gbà owó àti tẹsẹ̀. Wọ́n kú orí ayélujára tí ń pera wọn ní ṣọ́ọ̀plọ̀. Àmọ́ wọn ò tẹ̀ wọ́n. Ẹja jọ tara wa lólobó yìí. Fún ẹni fẹ́ ojúlówó lace ní Vision Trend lágbàáyé lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ tẹ at bodytalk_accessories ní Instagram àti TikTok. Bẹ́ẹ̀ni ti rìn ní ọtí koni lóòótọ́. Àṣẹ lóòótọ́ lẹwà àti ẹrù ń sọ̀rọ̀ lára. Bodytalk Ventures mo ti rí o. Ní Message Send deliver fi ọjà yín ránṣẹ́ síbikíbi lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ̀yin tí òkè òkun ẹ tẹ at Elegant Joy 26 ní Instagram àti TikTok. Lọ́wọ́ kan sẹ̀ǹdò ní ó gbọ́ gbogbo tó ń tà tó ń ṣe nílé iṣẹ́ àwọn wá o. Bodytalk Venture àṣírí àwọn tó dá quality mọ̀. Gbogbo aláyẹyẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti olóríjorí. Ẹ̀yin ọlọ́jọ́ ayọ̀ bí ọjọ́ ìbí, ìgbéyàwó, gay, òkú àgbà, àjọ̀dún ẹgbẹ́, ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ibi ńlá ti lè rí lace lóríṣi bíi Swiss lace, dry lace, voile lace, cut lace, polish lace, HOH lace, HKG lace, Austral lace, exclusive babala luxury. Kì í gbó kì í ya kò pojú dà. Bodytalk ó lọ fún àgán o. Tó ìdórí gold àti jewelries padà ó digbó tèfè. Ẹ wá wo ẹ̀gbà ọwọ́ tẹ̀sí àti tọrùn. Bó ti wà ní gold ní àṣẹ ní silver. Jewelries tó tẹ̀wọ̀n lélẹ́yìí àṣàdànù sí ń bẹ̀. Kì í bó kì í gbẹ̀dànù. Bẹ́ẹ̀ ṣe ń lò ló ń tẹ̀wọ̀n sí. Látòrí Brazilian jewelries, Dubai twin jewelries, 925 exclusive tó débẹ̀débẹ̀ super original. Ní Bodytalk jewelries àti lace. Àyè wà fún kíkọ́ lọ́pọ̀ kúyọ̀kù. Fún alára tó tà. Ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ kàn sí at bodytalk_accessories ní Instagram àti TikTok. Gbogbo bí ẹ bá wà ní wọ́n fi ọjà ránṣẹ́ sí. Ẹ sá ti place order. Ẹ̀yin tòkè òkun ẹ tẹ at Elegant Joy 26 ní Instagram àti TikTok. Bodytalk Venture ìmúra tó ń kán tótó fashion tó gbé fashion pọ̀. Ẹjọ́ ẹ̀yin èèyàn mi, mo ń fi style ka comment bí mo máa ṣe ń sìn yẹn. Tẹ́ bá ti ń wọlé after 4-5 minutes, a máa polówó ọjà. Màá wá ka comment àwọn èèyàn, máa mọ bí sí à ń lọ. Bóyá ọ̀rọ̀ tá à ń sọ, bóyá àwọn èèyàn ń support ẹ̀, bóyá àwọn èèyàn ò support ẹ̀. Ẹjọ́ ẹ̀yin ẹ bá mi follow Elegant Joy 26 lórí TikTok, lórí Instagram. Ẹ bá mi patronize wọn. Gèlè, bàtà, ẹ̀gbà ọwọ́, ẹ̀gbà ọrùn, lace lẹ́fẹ́ ni àwọn aṣọ oríṣiríṣi tẹ́ bá fẹ́. Ẹ bá mi patronize wọn láti Elegant Joy 26. Ẹ pè wọ́n lórí +447 587 728 824 +447 587 728 824. Ẹ pè wọ́n lórí WhatsApp. Ẹ contact wọn. Tó bá yẹ wípé wà Nàìjíríà, àwọn ṣọ́ọ̀bù wọn wà ní Nàìjíríà. Tẹ́ bá wà ní UK, wọ́n ní ṣọ́ọ̀bù ní UK. Ẹ tẹ́ bá wà l'Amẹ́ríkà or anywhere tẹ́ bá wà, just contact them. Wọ́n á fi ránṣẹ́ sí yín. Many of you lọ sí African market, ẹ nílé wọ ọ̀rọ̀ àti bùbá, ẹ nílé wọ gown, ẹ wọ ṣòkòtò lọ síbi iṣẹ́ jíǹsì, ẹ tún máa wọ jíǹsì lọ sí African market. So àṣà ò bọ́dọ̀ ṣe fẹ́ gbé àṣà yín lárugẹ, ṣùgbọ́n ẹ kàn sí Bodytalk anywhere tẹ́ bá wà. Ọmọ ìyá mi, wọ́n máa send ẹ̀ sí ẹ. Ẹ̀yin tẹ́ wá fẹ́ ṣe alára àtúntà, tẹ́ fẹ́ máa ra ọjà kẹ́ máa túntà lọ́wọ́ wọn. Ayé wà fún yín láti ṣe alára àtúntà. Ẹ ṣeun. Bodytalk Ventures ìmúra
fashion tó gbé fashion mi mo like ọ̀rọ̀ yẹn fashion tó gbé fashion mi now ẹ ṣe lọ bàbá Adọ́lá pọ̀ mo ti ka comment wo comment tí mo kà àwọn èèyàn ń bú mi ní comment section ni nítorí pé àwọn Haúsá ní kẹ́ ẹ dúró fún 150 years kẹ́ kí tó di pé Nàìjíríà pín torí ìyà máa jẹ àwọn because mo máa play wọn fún yín mo wá ní kẹ́ joyè ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún o òun náà lẹ́nì kejì rẹ tọ́jú rẹ comment section ní kẹ́ lọ wò lórí YouTube wọ́n ti fẹ́ bí ṣe wà yìí wọ́n ń bú mi nínú comment section ó lè affect mi lórí ìjókòó mi bí ṣe bí mo preach fún yín ni àmọ́ ẹ̀kẹ́ ìbúlẹ̀ ń bú mi kò sí wàhálà ọlá Hausa should stay on their lane iye ká kọ́kọ́ lọ sọ́dọ̀ ọgbọ́n mi ni ká kọ́ lọ sọ́dọ̀ àwọn tó kọ́kọ́ sọ̀rọ̀ àánú wọ́n dẹ̀ ṣe mí. They divide Nigeria today. The Biafrans will not suffer. Likewise, the Yorubas will not suffer. But I assure you that we, the northern people, will suffer, and before we get ourselves, it will take us from 1 to 50 years. At this era, a northern person, a northern citizen, still believe that the northern leaders will change the north. This 2026/2027, we are expecting the northern leaders have good things in store for us. Everything that is happening in the north today is the northern leaders. The creation of poverty, extremely high in number of insecurity, sufferness, and many more. They said they are going to bring security to the north, but what we get today is insecurity. President Buhari gave them everything to remodernize and to arrange the north, but all we get from them is Boko Haram, Lakurawa, ISIS, ISWAPs, bandits, kidnappers. And you're expecting northern Nigeria to be great in 2 years? No, never. Kò ì tán o ẹlòmí tún sọ̀rọ̀ o ṣé ẹ ti gbọ́ wípé àwọn northern leaders and elders báwo ló ti fẹ́ ṣe tí north ṣe máa ṣiṣẹ́ báwo la ṣe fẹ́ ṣe tí èèyàn mẹ́ta máa dúró ní méjì méjì àwọn northern máa play kan fún mi dé pé máa ṣọ́ọ̀kì àwọn northern elders and leaders how many years ní Nàìjíríà ti wà wọ́n ti gba independent 1960 ẹ bá mi yọ kúrò ní 2026 ọdún mélòó ló kù 1960 náà ní Nàìjíríà ti gba òmìnira àwọn northerners yìí ni wọ́n rúlu Nàìjíríà láti 1960 Tinubu nìkan ni typical ọmọ ọkọ Yorùbá ókè Ọbásanjọ́ náà rúlu nígbà yẹn kárí pé Tinubu àti Ọbásanjọ́ nìkan lọmọ Yorùbá tó rúlu Nàìjíríà 2026 ẹ bá mi yọ 1960 kúrò nínú ẹ̀ how many years nìyẹn ọdún mélòó l'Ọbásanjọ́ lò ọdún mélòó ni Tinubu lò àwọn ni wọ́n ti ń rúlu Nàìjíríà for over 40 years ọ̀dọ̀ wọn ni àlìmọ́njìrì wà ṣífì máa mú lélẹ́yìí lórí kábàrí tó ti máa ń ṣe wàásù lòun ti ń sọ̀rọ̀ yìí o tó bá yẹ pé àwọn ṣífì máa múlẹ̀ Yorùbá ni àpá ọ ni àdóbi ni àpá ọ ni àpá ọ ni wọ́n ni àpá ọ ni àpá ọ ni pípa ni ó pa ọ ni òfìsì lábùsílẹ̀ ó pa ọ ni ó kún nínú ó pa ọ ni pípa làwọn máa píṣì lórí kábàrí tiwọn ṣífì máa mú ló ń sọ̀rọ̀ yìí o òun ló ń pariwo síta yìí pé àwọn olórí àwọn wọ́n ti ta àwọn kò dẹ̀ sí báwọn ṣe lè ṣe 150 years 1 to 150 years yẹn ó máa pé mi náà sá o a níbi rè àti kórèbì kan ẹjọ́ báwo ni wọ́n ṣe máa pàdé ní same bus stop a níbi rè ẹni tó níbi tó ń lọ àti kórèbì kan báwo lẹ ṣe expect kó pàdé ní bus stop kan náà kan jọ move Yorùbá ṣe máa wá dúró ṣe máa dúró the next 150 years kẹ́ ẹ tó pín o èmi kọ́ ni mo sọ o no be my real face be this o no be me dey talk am o àwọn northerners náà ń sọ̀rọ̀ o wọ́n ní gbogbo ilẹ̀ àwọn pátá porongodo làwọn bàbá àwọn ti kó bandits sí
insecurity wọ́n kó àwọn ọmọ síbẹ̀ ni bóyá bẹ́ẹ̀ kí tó lọ síbi ẹ lè dúró fún 150 years kò dáa náà kí ló dé àná mi kí ló tẹ̀lé dúró fún 150 years ẹ máa ṣe báyìí náà 150 years jọ́ ló máa fi pé ìjọ́ òun náà bí àwa yìí náà jọ́ òun náà bí àkàrà ti ń bímọ ìjọ́ òun náà bí wa 150 years dẹ̀ ti pé àwa lè dúró fún 150 years pé ṣebí àwọn èèyàn wa náà ni wọ́n mọ èèyàn kan náà jọ ni wá ní ká máa ẹ̀pọ̀ ara wa ká tó lọ sí next one àwọn tí ẹ wo ọkọ tí àfáà yẹn sọ now let's go this place àtàwọn bá ṣe for the next 150 years ni o. The mass wedding, but it's specifically for 3 categories of brides, 3 categories of women. One are the orphans. Second are for the divorcees. Third are those that their marriage, the widows, that the husband is dead and they are still young to marry. So that's why Her Excellency Nafisa Nasir came up with this laudable program to see how we can assist, especially the women folks in our community. And that was why this committee has carefully selected the 300 brides out of the 21 local government, out of the 225 political wards we have in Kebbi State. We have committees at the ward, local government, and the main committee at the state level that we are addressing you today. We have a security committee. Other than that, we have the committee that will have to test the bride and the groom in accordance to the Islamic norms. Equally, all these we are doing are within the Islamic Sharia, that there must be a wali, there must be a wakil. Ṣé ti pé wọ́n ní ìlú òkín wà kó lófin méjì. Ṣé pé constitution méjì ní Nàìjíríà ń lò. Àwọn ilẹ̀ Haúsá àwọn náà ti ń lo Sharia law yìí. Àwọn aláwa ọ̀fẹ́ nílẹ̀ Yorùbá ẹ dákun báwo la ṣe jẹ́ nǹkan kan náà. Ládùúgbò gbogbo insecurity wàhálà tó ń ṣẹlẹ̀ fìtínà wọ́n ní àwọn ọmọ tó wà out of school jù. Nọ́ọ̀tì ní nísìn. Wọ́n tún wá nísìn gọ́vnà Kebbi ó ti wá yọ kíní kan billion of naira ẹ dákun kíní billions kí ló lè ṣe láyé àwọn èèyàn ó ló fẹ́ fi ṣe mass wedding Ọlọ́run ká máa bí sí ká máa rẹ̀ sí ká máa gbáyùn lórí ilẹ̀ láì síṣẹ́ àwọn tí wọ́n fẹ́ ṣe wedding fúnlẹ̀ ń wò ń sálẹ̀ yẹn o wọ́n náà máa fún wọn ní 250,000 as dowry 250,000 kọ́ máa lọ bímọ sí àwọn wo ni wọ́n fẹ́ fi léyàwó àwọn orphans àwọn ọmọ tí wọn ò níyà tí wọn ò ní bàbá wọ́n ní kọ́ máa lọ fa pọ́nrán mọ́ra àwọn ọmọ tí wọn ò níyà tí wọn ò ní bàbá gọ́vnà Kebbi wò pé láti ṣe wọ́n lóore láti ṣe wọ́n láàánú bí wọn ò ṣe níyà tí wọn ò ní bàbá yẹn ó ní kọ́ máa lọ gba pọ́nrán ó ní pọ́nrán ló kàn lọ́rọ̀ wọn kì í ṣọ̀rọ̀ education àwọn tí Boko Haram pàyà wọn pa bàbá wọn wọ́n ní máa fi wọ́n lọ́kọ wọ́n máa lọ fa pọ́nrán mọ́ra wọ́n lásìkò pọ́nránism ó la wà yìí ní ìdẹ̀sù ọ̀pẹ nílẹ̀ Yorùbá àwọn tí Boko pàyà wọn àbí pa bàbá wọn ìjọba kan wá báwọn gómìnà ti máa ṣe ya ṣọ̀gbọ́n tó wọn ò lè bọ́tà sọ̀rọ̀ ẹ̀ ṣùgbọ́n wọ́n ní pọ́nrán ló kàn wọ́n wá ní àwọn tí wọ́n jẹ́ widow àwọn tọkọ wọn kú bóyá jábọ́ lórí igi ọ̀pẹ bóyá àwọn agbésùmọ̀mí ló pa bóyá whatever wọ́n náà máa fún àwọn náà ní ọkọ kó máa lọ fa pọ́nrán mọ́ra kí náà pẹ́ ní kẹta mo fẹ́ mọ̀ bí ẹ̀ ń fọ́lò show yìí kí ni wọ́n pe ẹni kẹta mo fẹ́ rí ní comment section kí tó máa fọ́lò ẹ bá mi like ètò yìí kẹ́lẹ́ bá mi kọ ẹni kẹta mo ti dárúkọ àwọn tó fẹ́ gba pọ́nránism àwọn tí ìyá àti bàbá wọn ti kú those are the orphans àwọn widows tọkọ wọn ti kú wọ́n ní àwọn náà máa fi wọ́n lọ́kọ according to Sharia wọ́n ti búkú billions of naira wọ́n máa sọ dáwì fún wọn 250 wọ́n máa ṣe pàtí wọn wọ́n address ilé fún wọn wọ́n á máa lọ fa pọ́nrán mọ́ra wọ́n ní pọ́nrán ló kàn
so wọ́n lè máa bí sí, wọ́n lè máa rẹ̀ sí, wọ́n lè máa gbáyùn lórí ilẹ̀, wọn ò ní school tán fẹ́ lọ, kò sí tó fẹ́ ṣe láyé wọn tó gbádùn. So àárí ẹni tó mọ pọ́nrọ́nism láwà yìí o, àsìkò pọ́nrọ́nism òjò dẹ̀ ń rọ̀ Nàìjíríà, so àsìkò pọ́nrán láwà yìí níbi tí ìlú lè dé nísìn tí oníkálukú ń fún ọmọ ẹ̀ ní ẹ̀kọ́ pọ́nrán àbí àwọn tó kọ wọ́n jábọ́ lórí igi ọ̀pẹ, àwọn wídòsì, àwọn tí wọ́n kò pa ìyàwó, tí wọ́n kò pa ọkọ wọn, àwọn tí ọkọ wọn tẹ́bi pakú, ọkọ mi ìṣèbí ló lù pakú. Ẹ̀dẹ̀ pé wọ́n wà fátà nílùú yẹn, ẹlòmíì nínú wọn ti bímọ 9 kí ọkọ ẹ̀ tó kú. Wọ́n tún fún ní 250,000. Wọ́n ní ọkùnrin mi kó tún máa yí láta. Èwo ni kò ní yẹ wọ́n bẹ̀. Wọ́n ní ọkùnrin mi tún máa yí láta. So mẹ́ni kẹta, you guys are not following this show. Ọlọ́run follow ètò yìí. Tẹ́ bá ń follow ètò yìí ni. Wọ́n dá òkè èèyàn mẹ́ta, mo ti sọ méjì fún yín. So mọ ẹni kẹta, let me play for you again. The 3 categories. The widows. One are the orphans. Second are for the divorcees. Third are those that their marriage, the widows, that the husband is dead and they are still. Ẹlẹ́ẹ̀kẹta tẹ́ẹ̀mọ̀ àwọn ni divorcees, àwọn tí wọ́n kọ ọkọ wọn kalẹ̀, wọ́n ní tí wọ́n dẹ̀ sì wà lọ́wọ́ pọ́nrán, wọ́n lásìkò tá a wà yìí obìnrin tó bá ti kọ ọkọ ẹ̀ kalẹ̀ tó dẹ̀ ti wà lọ́wọ́ pọ́nrán, wọ́n á fún ní 250,000. tó má ti fún ní 250,000 a máa lọ fa pọ́nrán mọ́ra. So àwọn ọmọ tó máa wá bí leléyìí o, ẹ kì í sáré gbé àwọn tó máa bí jáde fún yín. bari za a je sai an gama dauka. Ọmọ Yorùbá, mo rò bóyá rí nǹkan tí àwọn ọmọ kéékèèké yìí ṣe. Nínú àwọn ọmọ yìí àti báńdíìtì àti nínú àwọn ọmọ tẹ́ ń wò yìí pẹ̀lú àwọn agbésùmọ̀mí, ta ló burú jù? Tẹ́bà lè bá wa láìkì ètò yìí, a ṣe wípé nífẹ̀ẹ́ ètò yìí, bóyá ká fi sílẹ̀ ká má wulẹ̀ ṣe ṣó. 300 èèyàn ló ń wo ṣó yìí, 59 ló láìkì ẹ̀. Tẹ́bà láìkì ẹ jẹ́ ká ṣèjì tọ́pìkì, ẹ fún wa ní tọ́pìkì tẹ́bà láìkì. Kò sí tọ́pìkì tẹ́mi ò lè tírìtì. Ẹgbẹ́ kò kí ń bá mi lábo. Tí ẹ bá fẹ́ bí ètò yìí ṣe ń lọ, ẹ láìkì ètò yìí. Tẹ́ mo ṣe àbí kí tún polówó ọjà míì ni. Ọjà polówó bí mo fẹ́ polówó, láti máa polówó ọjà. Àbí kẹ́ bá wa láìkì ètò. Kí ló dé? Ẹ̀dá ẹ̀ láìkì lẹ́ máa ṣíà ẹ̀. Ẹ bá wa ṣíà ètò yìí. Ló máa jíjà èmi náà. Àsìkò pọ́nrọ́nism láwà yìí. Tẹ́ bá ń fa pọ́nrán lọ́wọ́, ẹ fi pọ́nrán lẹ̀. Ẹ bá wa tẹ thumb up lórí ètò yìí. Ẹ fi pọ́nrán lẹ̀ lọ́wọ́ yìí. Ẹ fi pọ́nrán lẹ̀ fáwọn Kẹ́bì. Àwọn Kẹ́bì state, àwọn ni wọ́n ní pọ́nrán lọ́wọ́ yìí. Àsìkò pọ́nrọ́nism láwà. Ẹ fa pọ́nrán mọ́ra. Àsìkò pọ́nrán ní ọmọkọ́mọ, God bless you. Ẹ wo àwọn ọmọ tí wọ́n máa bí. Ẹ wo àwọn ọmọ kéékèèké yìí. Nínú àwọn ọmọ yìí àti àwọn agbésùnmọ̀mí, ta ló burú jù? Àwọn future generation wọn nìyí o. Tó ṣe ní kẹ́ ẹ dúró de 150 years kó tó di pé ẹ máa pín. Ṣé àwọn eléyìí wọ́n lè ṣe oríire? Àwọn tẹ́ ń wò yìí. Ẹ wo bí wọ́n ṣe kọ ebè àgbàdo yẹn. Ẹ wo bí ebè yẹn ṣe neat.
ẹ wo bí àgbàdo yẹn ṣe green bó yẹ green lọ ẹ wo bí ilẹ̀ yẹn ṣe 10 acres of land wọ́n dẹ̀ bọ́ síbẹ̀ wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣá àgbàdo dànù wọ́n bẹ̀rẹ̀ sí ẹ wo àwọn kékèké ọmọ ilé tó ń já kínní tó lè jọmọ ọdún 6 lọ ẹ wo àgbákò ẹ wo oró burúkú tó wà nínú àwọn ọmọ yìí wọ́n dẹ̀ ń rìkọ́dù wọ́n dẹ̀ ń rẹ́rìn tí olóko bá yọjú kí ni máa ṣe fólóko àwọn tó fẹ́ máa bíjọ ní àwọn àgbákò ọmọ tí ìyá àti bàbá ò mọra wọn rí tó sí ara yín bára yín sọ̀rọ̀ mọ̀wọ́ ara yín kò dédé máa yọ pọ́nrán síra yín ní gbogbogbò máa wá bíbí kùbí máa bíbí kùbí àwọn nìyẹn nọ́mbà 2 tó fẹ́ sọ̀rọ̀. I don't know Hausa or Fulani language, but with what I'm seeing, it shows that what this man is doing is not fair. It's not good. This is somebody's farm being destroyed to feed cows. It's unfair. If you understand what this man is saying, please tell me at the comment. But as for me, I know it's not fair at all. Just listen to him. And he's doing it with all happiness. يا دنيا والله أمورنا ما وثقنا فيك عارفين القدار وأمورنا ما وثقنا في البشر عارفينه النكار الجميل لأنه نفس الزول اللي قاعد يضحكك بكرة بيبكئك ونفس الملابس اللي قاعد تلبسه بكرة بيبقى لك كفنك ونفس التراب اللي قاعد تمشي فوقه بكرة بيجي فوقك ونفس الإبرة اللي قاعد يخيتبوه àwọn tó ní ká dúró dè ká jọ máa ṣe ayé for the next 150 years ni àwọn olórí burúkú somebody. They divide Nigeria, northern Nigeria, we don't have any company. No any company that we are going to claim that we okay, this one the government build it and this is our own now. Nothing. We are starting from square one. Poverty will kill us in the north. Let's be sincere with each other. Now I'm asking Atiku. ẹjọ́ ẹ̀yin èèyàn mi kí ló ní poverty máa ṣe fáwọn yìí àbí mi ò gbọ́ ni ẹ wo ojú ẹ̀ bó ṣe korò ó tó máa divide north lẹ́nìí òbí tó fẹ́ǹtẹ̀ wọ́n ní wọn náà wà lára àwọn tó bà north jẹ́ àgbákòjọ ṣe gbogbo yín báyìí ẹ jẹ́ ká tún gbọ́ lẹ́ẹ̀kan sí o because ó dàbẹ̀ ni pé mi gbọ́ nǹkan tó sọ dáadáa mi mọ̀ bóyá ẹ̀yin gbọ́. If they divide Nigeria, northern Nigeria, we don't have any company. No any company. Ẹ̀sìnkẹ́lẹ́ tí Dangote ò lè kọ́ company sí north ó lọ kọ́ kìíní ẹ̀ sí north. Kí ló tí Dangote ò lọ kọ́ company ẹ̀ sí north tí wàá kọ́ sí south west. We are going to claim that we okay, this one the government build it and this is our own now. Nothing. We are starting from square one. Poverty will kill us in the north. Let's be sincere with each other. Now I'm asking Atiku, and asking Rufai, and I'm saying Obasanjo, and partially Peter Obi, because you are together with them that time. So I'm asking you people, this series of companies that was lost, that was collapsed under your regime, where are they? I'll list them now. Nigerian paper mills in Kwara State was collapsed 2005. Lafiaji Sugar Company was collapsed 2005 in Kwara. Nigerian Bottling Company in Kano, Kaduna, Plateau and Borno collapsed 2004. Kaduna Fertilizer Company collapsed 2002. Arewa Textile Limited collapsed 2002. Peugeot Automobile Nigeria Kaduna collapsed 2007. Super Textile Kano collapsed 2004. Zamfara Textile collapsed 2004. Sokoto Cremel Ties collapsed 2005. Bauchi Meat Factory collapsed 2003. Gombe Oil Mill collapsed 2004. So I have more than 44 companies in the north that was collapsed. So I'm asking Atiku, I'm asking Rufai, where are those companies? Where are those companies? Bring them back. And today you want us to vote you? Vote you for where? Where you won't go? You go nowhere. We'll come back to this. I have other companies to come and mention. You will look for them.
ẹ dákun torí Ọlọ́run bọ̀bọ́ yìí tí Nàìjíríà bá pínlẹ̀ nù ó ní pọ́fàtì ló máa pa àwọn dànù ó láwọn á jẹ orí burúkú ìyà àwọn kọ́mpìnì tó wá ń dárúkọ pé Ọbásanjọ́ Peter Obi Kwakwanso Rufai Atiku tó ní àwọn kọ́mpìnì yẹn shut down ní under àwọn kí ló fà á tí àwọn companies yẹn fi shut down kí ló fà á but my question ni wípé tí mo tún fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin èèyàn tí mo fẹ́ kéèyàn bá mi dá sí pápápá nísìn ni wípé wọ́n dárúkọ Kwara àbẹ́mi ni mi gbọ́ dáadáa ni àwọn textile company méjì ló close down bó shut down ní Kwara state ṣé nọ́ọ̀tì ní Kwara ṣé nọ́ọ̀tì ní Kwara ni ká tó lọ sọ́dọ̀ Gúnmi àti Tàòrè ṣé nọ́ọ̀tì ní Kwara ní àbí ṣé nọ́ọ̀tì ní Kwara state ṣé náà mo ṣọmọ nọ́ọ̀tì ni mí ẹ jọ mo ń béèrè lọ́wọ́ ṣọmọ nọ́ọ̀tì ni mí ogun ti jà ogun máa jà o wọ́n ẹ kí èèyàn mẹ́ta bá wà pè wọlé náà ká tó kọ̀ǹtínú àwọn bẹ́ẹ̀ ṣe bá wa láìkè ètò yìí kò dáa o bẹ́ẹ̀ ṣe bá wa ṣe tán bọ̀bù lórí iṣẹ́ yìí kò dáa rárá kò pọ́n yín lé kò pọ́n ẹ̀yin tẹ́ ń wò mí gangan kò pọ́n yín lé Yorùbáwùyí ẹ̀dùn kí lẹ̀ ń wo iṣẹ́ yìí fún un tẹ́ bá ń pẹ́ ẹ lè láìkè iṣẹ́ yìí ẹ má wulẹ̀ wo ẹ lọ wo iṣẹ́ ẹ lò míì Ọlọ́run mi ìbínú sí yín tẹ́ bá ń wo iṣẹ́ wa tí kọ́mẹ̀ntì yín tó ń flow tẹ́ ń bá wa láìkè ẹ̀ YouTube gan tó bá ti di pé àbẹ̀rẹ̀ iṣẹ́ báyìí wọ́n máa gbé kinní wá fún yín ni ẹni sọ ìkàfin sí ẹ̀hún kí ló ń pè ẹni sùsà Yorùbáwùyí ìgbà wo lè máa ṣe show tẹ́ ẹ̀ láìkì YouTube ò ní gbé wá fún yín tẹ́ bá mọ̀ ẹni show tẹ́ bá ti láìkì YouTube ò lè gbé show yẹn wá fún yín next time because á dàbẹ̀ pé ẹ kàn ń wò wá ẹ láìkì kó tá à ń ṣe ni kẹ́lẹ́bọ̀dé má bí tó bá máa ń ṣe show ẹ lọ subscribe sí YouTube channel Yorùbáwùyí lórúkọ mi ẹ bá wa gbóhùn sókè bàbá wa. Ìkàlẹ́ máa mọ̀ lọ́nà. Ẹ kú dédé àsìkò yìí. Ẹ pé tó ẹ kú iṣẹ́ ìtọ́dàgbọ̀n àbọ̀ náà yóò máa bá gbogbo wa dé. Àṣẹ Ìdùmarè àṣẹ. Ọwọ́ ẹran Yorùbá tó o bá mọ̀ pé ojúlówó ọmọ ọkọ Yorùbá ni ẹ. Àwọn ará bíbà yìí òdodo ti fi ojú hàn tí gbogbo wa náà ti rí gbẹgbẹgbẹ wípé a kì í ṣe nǹkan kan náà. Àwọn ará bíbà yìí wọn lè jẹ́ kí àwọn ẹran Yorùbá wọn lè jẹ́ ká ní ìlọsíwájú láyé ẹni tí bá ń sọ wípé Nàìjíríà ó sì da irú èèyàn bẹ́ẹ̀ á jẹ́ wípé ilé ayé rẹ̀ ti bàjẹ́ ni. tọ kọjọǹgì lórí ló kù. Ọlọ́ọ̀ bá ń gbọ́ ojúlówó ọmọ ọkọ Yorùbá tí bá ti sọ pé Nàìjíríà ó da irú ọmọ Yorùbá bẹ́ẹ̀ ẹ máa sá fún tẹ́ ẹ bá rí kì í sojúlówó ọmọ ọkọ Yorùbá ọkàn ṣèdè Yorùbá lẹ́nu ni ẹ jẹ́ ká ṣèwádìí wọn dáadáa láwọn tí wọ́n bá ti lọ́mọ Yorùbá ó ti ń sọ pé Yorùbá lòun tí ti ń sọ pé Nàìjíríà ọ̀dà àníṣe àwọn ẹran Yorùbá tá a bá múra tẹ́ rí àwọn aláwọ̀ funfun yìí tí wọ́n fẹ́ dọ́gbọ́n máa so wá papọ̀ tó ipá náà wà ní àwọn náà wà lára àwọn tí wọ́n jọ ti ṣe lábẹ́lẹ̀ wípé sẹ́ Nàìjíríà ò gbọ́dọ̀ pín ní tìtorí titara wọn torí àǹfààní táwọn jẹ́ nínú wà Nàìjíríà tẹ́rí táwọn ẹran Yorùbá tá a bá tètè gbára wálẹ̀ ní àsìkò tá a wà yìí Ọlọ́ọ̀ bá ń gbọ́ àwọn ará bíbá wọ́n gba ilẹ̀ Yorùbá mọ́ wa lọ́wọ́ Ọlọ́ọ̀ bá ń gbọ́ wọ́n gbà mọ́ wa lọ́wọ́ wọ́n ti sọ wá di ẹrú ní orí ilẹ̀ wa Ọlọ́ọ̀ bá ń gbọ́ àgbà ń gbà àwọn orílẹ̀-èdè kan irú gbogbo Morocco yan Egypt gbogbo àwọn Algeria yẹn gbogbo ẹ̀mọ́ra wọn ṣèbá bláyé bá dúdú ní àní tẹbi bí ẹ ti bẹ̀rẹ̀ nìyẹn tí ò fi sí nǹkan tí ń jẹ́ dúdú bẹ́ẹ̀ mọ́. ọ̀rọ̀ dojú ẹ̀. Ṣebí bó ti bẹ̀rẹ̀ nù iná ni nǹkan tí wọ́n fẹ́ ṣe fún wa nǹkan tí wọ́n fẹ́ ṣe fún wa ní ilẹ̀ Yorùbá nìyẹn wọ́n fẹ́ gba ilẹ̀ wa ni. Àwọn òyìnbó aláwọ̀ funfun yìí àwọn náà mọ̀ sí wọ́n jọ mọ̀ sí ni ìdí nìyẹn tí wọ́n fẹ́ gba ilẹ̀ yẹn kó tó di wípé wọ́n gbogbo pé káàsì jọ wà papọ̀ 150 years sí màmá mi wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá mọ́ wa lọ́wọ́ ni Ọlọ́ọ̀ bá ń gbọ́
Okay náà tí ẹ bá ṣe wípé àwọn tí wọ́n ṣàdarí àwọn tí wọ́n ṣàdarí ilé wa lérí gbogbo àwọn adarí wa tí wọ́n ṣàdarí ilé wa lérí okay náà ṣe àwọn sọ wípé òye òye àwọn wípé ìṣesí àwọn àtàwọn ará bíbá yìí kò jọra wọn ṣé báwa ṣe ń hùwà lọ́dọ̀ títí wa là ń ṣe ń hùwà lọ́dọ̀ títí wọn yẹn àwọn táwọn sponsor terrorist tínú wọn sì tó ń dùn sí tínú wọn ń dùn sí fún àwọn agbésùmọ̀mí tí wọ́n sponsor lọ́dọ̀ títí wọn tí ń pààyàn bí ẹran ìpá tí wọn ò lè máa pa ẹran gan iná ni à ń pààyàn. bẹ́ẹ̀ni. màmá mi sẹ́rí ẹja kan àwọn tẹ́ ẹ bá mọ̀ wípé yìí fẹ́ dárúkọ ẹ̀yin náà ó ti yé yín tẹ́ ẹ bá mọ̀ wípé wọ́n ń súnmọ́ àwọn bàbá wo Olúbàdàn yẹn àwọn bàbá wọn ní rìsà tó bá ti pé lóòótọ́ àwọn bàbá wo Olúbàdàn náà wọn ní rìsà Olúgbọ́n gbogbo àwọn ọba jájàbí ọba wa bàbá jáde gbogbo wọn náà láti àrúkọ gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá pátápátá ẹ dákun ẹjọ ẹ bá wa sọ fún àwọn tí wọ́n lọ bá wọn ẹ̀yin náà mọ àwọn tẹ̀lé rán bàbá wa Bọ́lá Ahmed Tinubu tó bá ti pé lóòótọ́ wọ́n sì nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá wọ́n nífẹ̀ẹ́ àwọn ará Yorùbá ní tòótọ́ tí wọ́n fẹ́ ká kó nínú gbogbo rádaràda tí ṣe nínú Nàìjíríà yìí ó dé mi lójú pé táwọn bá ló ti yá kò sí òyìnbó náà tí wọ́n bí dá tí wọ́n sọ pé àlè ìpínlẹ̀ Nàìjíríà kò sí òyìnbó náà tí wọ́n bí dá ṣé àwọn òyìnbó táwọn kóra wọn papọ̀ ní yan ẹlẹ́yàmẹ̀yà tí yan orílẹ̀-èdè titi wọn ṣé Ìtàló ṣé wọ́n kóra wọn papọ̀ Jámánì ṣé kóra wọn papọ̀ ṣé ẹlẹ́yàmẹ̀yà ni ń ṣe France ẹlẹ́yàmẹ̀yà ni ń ṣe àwọn àmọ́ wádọ̀ titi wa wọ́n àmọ́ bá wa dìbẹ́ẹ̀tì báwo ti máa gbégbèsè ayé titi wa tá àgbẹ̀dì ara wa. láti ṣe kankan náà. Àwọn Amẹ́ríkà tó ṣe pé gbogbo àjálù tí ń ṣẹlẹ̀ yẹn àwọn yẹn tó máa dáná sí wọn gbàdúrà kí gbogbo àjálù yẹn gbogbo bí ṣe ń ṣẹlẹ̀ yẹn kó sì máa lọ bẹ́ẹ̀ ni wọn gbàdúrà kí gbogbo rẹ̀ wálẹ̀ wọ́n á máa dọ́gbọ́n bá wa dìbéètì èké ìgbà tí wọ́n bá dìbéètì tán wọ́n tún mọ bí wọ́n tún ṣe rú iná yẹn lábẹ́lẹ̀ sí. Ìgbẹ́ táwọn ń gbé ìgbẹ́lẹ́yàmẹ̀yà làwọn ń gbé ní orílẹ̀-èdè wọn kọ̀ọ̀kan. Àwọn àmọ́ wádọ̀ títí wa wọ́n àmọ́ bọ́ wa dìbéètì yan ìgbẹ́lẹ́yàmẹ̀yà tí wọ́n sì mọ̀ pé kò lè ṣiṣẹ́. Wọ́n mọ̀ pé kò lè ṣiṣẹ́. Ṣèbí tó yẹ káwọn olórí wà lẹ́ Yorùbá tó yẹ kí wọ́n bọ́ sọnù gbéṣẹ́ àìsè kankan náà ìgbẹ́lẹ́yàmẹ̀yà là ń gbé kò tí tá a fi jọra wa. So nísìnyí ẹ̀yin ẹ̀ lè dúró fún 150 years. Ọmọ ọdún mélòó ni mí? Ọmọ ọdún mélòó ni mí? Bàtẹ́ pé lọ́ọ̀ mi sàlẹ̀ ní kí n béèrè lọ́wọ́ ẹ̀ torí ọlọ́. As you dey ask me, I go ask. Bàtẹ́ bí mi sàlẹ̀ ní kí n béèrè lọ́wọ́ ẹ̀. Ṣébà wèrè kan tí ń pèrè ní ìyàn bóyá yan chief mọ̀mù nílọrin ló ti gbójú jáde yẹn ní tásù àbájú Sunday Igboho yẹn wípé àwọn ọ̀tí ẹ̀ faramọ́ wípé ìjàjẹ́ tó ti ẹ̀ jáde yẹn wípé ẹni tó jáde ìjáde Yorùbá nation pé tó fẹ́ fọ́ Nàìjíríà síbẹ̀ àwọn ọ̀tá wa fojú hàn gédégbé tí wọ́n fẹ́ pàwọ́ ẹ̀ràn Yorùbá tí wọ́n fẹ́ dalẹ̀ mọ́ wa lọ́wọ́ tí wọ́n fẹ́ sọ wá dẹrú tí wọ́n fẹ́ káwọn colonize wa pẹ̀lẹ́ ti mùsùlùmí ní gbogbo ilẹ̀ Yorùbá ókè náà àti rí ikú tó fẹ́ pa wá àti fojú rí ókè kí la tó wà wúwo sẹ́rí màmá mi sẹ́rí gbogbo àwọn èèyàn wa nílùú Ìlọrin ẹ má jẹ́ kí wọ́n gọ̀ fún ẹnìkankan mọ́ nílùú Ìlọrin yẹn o ẹ dákun ẹ bá wa gbé ìgbésẹ̀ gidi ìjọba ṣẹlẹ̀ kó tiẹ̀ fẹ́ kán ṣẹlẹ̀ náà ní gbogbo lẹ́yìn pátápátá kí gbogbo rẹ̀ ọ̀dà ó ti di wáwáwá. Àtùkò tító ọmọ Fúlàní ò lè máa dìsáìdì fún wa ní orílẹ̀ Yorùbá àwa lá ní Ìlọrin tó kọ Fúlàní ní Ìlọrin tó jẹ mórúkọ Fúlàní àbí torí wípé wọ́n tọwọ́ òṣèlú bọ̀ tẹbí torí wípé wọ́n tọwọ́ òṣèlú bọ̀ ni báwo lẹ́sẹ̀ lè máa fi òṣèlú tẹ́ máa fi darí ìran ẹ mọ̀ pé ń báyé ìran yẹn jẹ́ ni ẹ ń báyé wá jẹ́ ni nígbà tẹ́ ń fi òṣèlú tẹ́ wá fi tó ìgbésí ayé wa bó la ṣe fẹ́ ní lọ síwájú. Ó dà bàbá wa ẹ ṣe mọ̀ pé kẹ́lẹ́ mi tó bá wà dá. Ti lọ́rin yẹn màmá mi ẹ bá wa sọ fún wọn gbogbo àwọn ọba lọ ní pápátá àsìkò tító ẹ má tẹríba fẹ́mi àkankan mọ́ ọba níyín lórí lẹ́yìn
ayé onye da eme onye kwure ètò ọba ṣẹlẹ̀ ẹ lẹ Yorùbá lọ́dún fẹ́ jájẹ́ kọ́ ṣẹlẹ̀ ká dàrú. ọmọ Yorùbá yarí o. kọjá bó ti ṣe jẹ́ mà ẹ máa fẹ́ tó lọ mà. àbàbọ̀ ẹ bá gbà á lọ bàbá wa yìí kẹ́ bá àfẹ́ jà ní Kwara kí ló dé wá ń wò mí báyìí gbogbo ẹ̀yin tẹ́ ń wo ṣó ìmọ̀ orí bẹ́ẹ̀ mo rójú tẹ́ sí ń wò mí o mo wọ program ẹ mọ̀ pàṣẹ wọn program ẹ lọ bàtà subscribe bá lè ṣe máa mọ̀. ẹ lọ ẹ̀yin tẹ́ máa ń bí mi ṣe ti wà program ẹ lọ subscribe sí YouTube channel wa ẹ láìkì ètò wa tẹ́ bá ti láìkì ètò wa YouTube mo máa gbé iṣẹ́ wa wá fún yín ẹ̀yin tẹ́ wò mí lórí TikTok ẹ máa wò lórí YouTube because TikTok yẹn hypertension ni mo fẹ́ kó fún mi hypertension. Bàbá wa yìí bínú tán o wọ́n ní kíní kan ìmáàmù ẹgbẹ́ ìmáàmù olóbọ̀ta ẹgbẹ́ sókè. ó ṣe tó jẹ́ pé ìdí ń dùn mí gangan ni pé àwọn ọba wa yìí wọ́n mọ̀ bẹ̀rù iná ta náà ń bẹ̀rù gan. ṣé wọ́n lè sọ̀rọ̀ òkè ni. mi ò mọ. ṣé ebo bá tẹ́lọ̀ bá ajẹ́ bá tí bàmí ẹja ti sọ̀rọ̀ lójú wọn ò lè kí ni yóò lè sọ̀rọ̀ ẹ̀mí àníkẹ́yìn kọ́ lọ sí ìlú Fúlàní kẹ́. àwọn Yorùbá gan ṣe kọ̀ọ̀kọ̀ rẹ̀ ká orí ni tí wọ́n ń dùn mí gangan pẹ́pẹ́ àwọn gómìnà wa gangan ó tún àmọ́ síbi dèdè rìn wọ́n tún máa wà lẹ́yìn wọ́n tún máa tà wá fáwọn olóṣèlú fáwọn Fúlàní. àwọn tí ò nílùú arítọ́sẹ̀lẹ̀ Ghana kẹ̀ wọ́n dé Ghana mẹ́ẹ̀ Ghana wọ́n yọ ìbọn tí wọ́n ń pa àwọn ìlú wọn pa wọn ni. bó ṣe ń wò nínú tẹ́lẹ̀ ni kí ọlọ́pàá yẹn sọ pé ṣé Fúlàní wọn lè mọ tó yìí ni wọ́n ní ànímọ̀ sọ ẹ̀ ó lè wọ bùkẹ́ lọ́wọ́ pa wọ́n. ẹ pa wọ́n dànù ní ọdún kíní Ghana sọ. ẹ pa wọ́n dànù yóò wá mọ̀ ṣe. mo wá fídíò yẹn bàbá wa tẹ́ bá náwó ẹsẹ̀ ǹdẹ̀ mo tún wá fídíò yẹn mo ti wọ ẹ̀ tẹ́lẹ̀. ẹ bá ṣẹlẹ̀ kẹ́ pè mí ẹ ṣe. alùpùpù káàkiri gbogbo olùkẹ́. lóde tó yẹ pé àyùbá láàmú àmọ́ bí àwọn ọba yẹn gangan tẹ́rí ẹ̀wò èdè kan bẹ gan àwọn ọba gangan tí wọ́n lọ sojú wa gangan káwọn gbà káwọn bá gangan káwọn kọ́ mọ̀ sojú wa mọ́ káwọn tẹ̀lé wọn lọ mọ̀ sojú wa. ẹ̀yin ẹ wà lórí ọba kẹ́ ẹ̀ sojú wa. àwọn tẹ̀ ń sinmi bẹ́ẹ̀ ń gbọ́. àwọn ọba wa ti sùn gbájẹ. àwọn bàbá wa ti sùn gbájẹ. ẹ tó ń pè ẹ ní sùúrù tó ń pè èèyàn kan sọ̀rọ̀ lọ́wọ́. ọ̀tá wa fi jú wọn Yorùbá gan ọ̀tá. ẹ̀yin tẹ́ ń pè yẹn ní sùúrù ẹnìkan sọ̀rọ̀ lọ́wọ́ máa pè yín padà sáàmà tó ń pè má bínú torí Ọlọ́run wọ́n máa pè yín padà. àbáwá ẹ kọ́ntínú ẹni àwọn àti àwọn ṣe yan kí lè yan ṣe ya ṣàlẹ́yìn wọn yọ̀dà irú àwọn àfọ̀já yẹn tán lọ ṣe. ẹni tó ń pè yẹn ní sùúrù náà ẹni sùúrù máa pè yín padà ẹ kì í ṣàlejò lórí ètò yìí náà kí ló tẹ̀ ń ṣe báyìí. àbáwá ẹ kọ́ntínú máa sọ̀rọ̀ lórí ọjà yìí. pẹ́pẹ́ àwọn kan ní wọn kan wà mọ́ ló pé àwọn làwọn pàṣẹ lórí àwọn fẹ́ pa Yorùbá wọn ni wọ́n fi hàn gangan pé àwọn gangan fẹ́ ọ̀rọ̀ tó sọ gan irun létí ọ̀rọ̀ tí hàn gangan ọ̀pọ̀ wọn létí wọn rùn torí kan nìkan ó jẹ́ ìṣe Yorùbá lè sàn ìṣe kìíní kan àwọn fẹ́ pé irú kọ́ra jẹ́ bàbá jẹ Ìlọrin ó jẹ́ bàbá jẹ ó jẹ́ ìlú Fúlàní wọ́n ní Ìlọrin èsì fún èdè Fúlàní jẹjẹjẹba èmi máa lọ bẹ̀ gbogbo sáàdù pẹ̀lú èmi lọ sí mo dé rẹ̀ Yorùbá níbẹ̀ mẹ́ ẹ tún máa lọ gẹ́gẹ́ àti lọ sọ́nà Àbújá ẹ tún máa kàwọn ìlú kan nínú gbogbo ẹ̀rọ tẹ́wọ̀n lóko ìwé Yorùbá nígbà níjọ́ ìjọba lómi ṣe Yorùbá lá ní gbogbo bẹ́ẹ̀ yìí ẹ wá ń gbẹ ẹ fẹ́ gbalẹ̀ ẹ wá ń sọ adéwọ̀ ẹ ń pa wá ẹ ní akó lù láti wá gbà pé jẹ́mọ̀lẹ́ akó kẹ́yìn akóra ìran sí síbẹ̀ ẹ̀rọ kó ní wọ́n burú ló dá fún ẹ̀mí àlẹ́ ẹ̀mí òfò òmù ìyànjẹ gbúkọ òmù adélùwọ̀n ni àbádélẹ̀ wọn wọ́n á dùn mí pé àwọn ọba yẹn gangan wọn ò lè sọ sókè kí náà bẹ̀rẹ̀ wọ́n tún jẹ́ pa yín wọ́n ti gbẹ̀ wọ́n ń pa mi wọ́n ń gbọ́ ẹ sọ̀rọ̀ sókè náà ó gbẹ̀ kọ́ dàbílẹ̀ kan náà wọ́n lè jọ wá fẹ́ wọ́n lè kó láàfin sọ́lágbà ni ọ̀tá bàbá yìí ìran Yorùbá ní bẹ̀lókè àsùntà náà tààtà ní lágbàtà lè sọ̀rọ̀ lélẹ̀ tá lágbà ni káàdó ká mọ̀ sí dèdè lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ kí wọ́n bá yá tó wá yá ní ìṣẹ̀lẹ̀ ìfẹ́ àyọ̀kọ̀ bẹ́ẹ̀ àwọn tó pé àsùntà lágbà ni ó àkótẹ́ pé lágbà kan tí wọ́n lè ṣe gangan tọrọ àgbà yóò gan ṣe láwọn tẹ́ ń wò kan táwọn tẹ́ sọ pé àwọn ìbò yẹn àwọn Amẹ́ríkà nǹkan irọ́ ni wọ́n ń pa àwọn gangan bẹ àwọn gangan náà kí lè ń ṣẹ́ wọ́n sì máa ń ṣe nìyẹn àwọn gan ni wọ́n ń ṣẹ́ àwọn France ẹ̀yọ́ ológun tiwọn àwọn wọ́n ṣẹ́ wò ní ẹ̀kan lọ́dọ̀ tiwọn àwọn wọ́n ń ṣẹ́ àwọn náà bẹ lábẹ́ UK náà bẹ lábẹ́ rẹ̀
àwa lọ́wọ́ wá kùsọ̀ wa àwọn alágbára wa tẹ́ gọ́fìnà ní ìwọ̀n kan tí wọ́n bá sójú wa dáadáa káyí káàdá ká mójú wa lọ àwọn bá tẹ́ ń lọ tí wa níbì kan tí wọ́n bá ṣe káàdá mójú wa lọ pé ìtẹ́ ìsìta afẹ́kọ́ lẹ̀ ń ṣe tá a fẹ́ nì. ó dà bàbá wa ká tún gbé kọlẹ̀ lónìí. ó fìlú wálẹ̀ ẹ ṣeun. ó ti ń pọ̀ jù wọ́n ń ṣe abúgbà yìí wọ́n tó fi hàn wá wọ́n tó wá ní dìde rìn. wọ́n yẹn pa anybody ni. ẹ pààyàn ẹ tó fi hàn wá olóòsàn lọ sí sí kọ́ra yẹn wọ́n débì kan wọ́n nígbà tí òórùn bẹ̀ tó pọ̀ nílé àwọn wọ́n ní káwọn padà ní. òórùn àwọn èèyàn tó ti pa sínú ilé dànù. wọ́n ti pa sínú ilé tó nílé tó ń pa sínú ilé tẹ́ pé wọ́n lè gèsè nílé kékeré ilé gidi. ó dà wá sọ̀rọ̀ jẹran ìwà ń pẹran ẹ̀ sì parí ọ̀dà ní kọ́ra mẹ́wọ̀n mo fẹ́ sọ fún yẹn ìyá mi sọ fún mi ìran níbi tí àwọn Fúlàní ológun tán wà ó ti di ìlú èlò tí ìlú Fúlàní tó ti tú bí Fúlàní tó ti tú tẹ́lẹ̀ gbọ́ bá Fúlàní níbẹ̀. ìjẹ́ ẹ̀mí àlejò olórí náà ìjẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ kan pé báyìí pé wọ́n pa Fúlàní wọ́n pa Yorùbá wọ́n sì kí ẹ kọ́kọ́ sọ̀rọ̀. ó dà ẹ ṣe bàbá ká tún gbé kọlẹ̀ lómi mo mọ̀ pé inú ń bí. ẹgbẹ́ kan lómi irun mi nù gan gbogbo ọ̀rọ̀ náà. ẹ ṣe sà tọ́ba bá ọmọ Yorùbá lẹ̀ orí everybody kàn ń gbóná ni ṣẹ́rí tó sọ̀rọ̀ yìí mi tẹ̀fẹ́ sọ nípa ẹ̀ èyí tó olóògbé yẹn mi fẹ́ sọ nípa ẹ̀ Yorùbá báwo lọ́wọ́ ti fohùn kalẹ̀ kan tó kú wọ́n láwa la máa gbára wálẹ̀ ẹ jẹ́ ká jọ máa wo ojú rèé ìran rèé à ń bẹ̀ ní obìnrin tí ó kọ̀kọ̀ wọ́n náà máa dìfẹ́ǹdì ara àwọn Yorùbá èèyàn máa dìfẹ́ǹdì ara yín o ẹgbẹ́ Mùnírù dání ẹgbẹ́ Súlè dání kódà tó bá pọ́sibù gan ẹ kọ Ràṣídì sẹ́yìn ẹ máa dìfẹ́ǹdì ara yín náà a ti pẹ̀yìn ẹgbẹ́ kọ́ọ̀lù ẹ̀ka pẹ̀lú yìí. ọ̀tá tó fojú hàn ìyẹn ṣẹ́pẹ́rẹ́ ọ̀rẹ́ bí ọ̀tá ló burú jùlọ tó bá máa jọ́ṣòkó kó yanjú tó bá máa jọ́ṣàká ká mọ̀ ẹ́ o ṣé àlejò ni yín tẹ́ wá ń pè. no nǹkan tó ṣẹlẹ̀ ní kí ló ṣẹlẹ̀. ṣẹ́rí kọ́ọ̀lù yẹn ṣó tẹ́ ṣe ṣóyè kò jẹ́ kí èèyàn mọ̀ pé wọ́n wà lórí kọ́ọ̀lù ṣé ń gẹ́tì nísìn so bó ṣe lọ ló fà á létà ni mo wá rí pé bí ṣe ń pè yẹn látà tí mo stop pípé yẹn mo ìjọba rí pé 3 minutes or 2 minutes later lẹ́ẹ̀jẹ̀ wá ń sọ pé ẹni tó pè yẹn amọ̀ yín ẹ drop àmàpè yín. bàtà amọ̀ yín náà ẹ̀yin fáǹsì mi ìṣàní tí mi mọ̀ nínú yín kí n rí nọ́mbà yín báyìí mo lè má lè pè dé mo pé lágbèjà ló ń pè mí ẹ ṣáà sọ̀rọ̀ kẹ get out. mi ìfẹ́ ẹ má ní kí n sọ̀rọ̀ mo fẹ́ pé ogun asákìyèsí à ń gbọ́ yín. mo fẹ́ pé ogun asákìyèsí ni ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí agbọ́rọ̀ ṣọ́ra gidi gan agbọ́rọ̀ ṣe kí ni ṣọ́ra gidi gan ṣe ráwọn wèrè lọ́ọ̀yà yẹn mo wo ṣó wọn jìnnì lọ́lọ́ láì mọ̀ wá ṣe ráwọn àwọn lọ́ọ̀yà yẹn they are terrorists. ẹ wo us mọ́mú yẹn is a terrorist. àdé ẹ má polo wọn lórí sóòtè ni. ok ìyẹn ẹ má po àwọn tó wọ kóòtù tó fi jagun second world war yẹn. ogun second world war wàhálà Yorùbá wí yí fàǹsẹ̀ ẹ̀dá. mo wo ṣó olóyè Ìgbòho nígbà tí wọ́n wà ní baba ńlá ọmọ ọkọ ni Àdìsá ikú ò ní pa fún mi. Àdìsá àṣẹ àti gbogbo wa pátápátá àṣẹ. Ṣé bá wo tó yẹn ó bòd láti bèèrè lọ kábíyèsí pé kábíyèsí àwọn kan sọ pé ẹ máa ń sọ pé káwọn máa sọ pé wọ́n pààyàn ní. Bẹ́ẹ̀ni. àbí wọ́n jiyàn gbé ní. Bẹ́ẹ̀ni. So nǹkan tí mo fẹ́ láti jọ ìmọ̀ra àwọn ìnẹ́sẹ̀sì ni pé. I want to send to Tinubu. Ìmọ̀ọ́mù wèrè yẹn tọ́ọ̀tù wọn ni wípé pípò wo bá tèkì possession wọn máa járáǹtì emir. Then kábíyèsí ẹ̀gbọ́n náà wọ́n fi tọ̀ọ̀tọ̀ pọ́n wọlé wọ́n já àbọ̀ ń gbàdẹ̀ tẹ́lẹ̀ nínú ọ̀rọ̀ tẹ́ sọ níjẹta. Nítorí wípé kábíyèsí yẹn ìgbà tó kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ speech tẹ́ bá wo show yẹn wọ́n sọ pé kábíyèsí o ṣé wù náà pariwo àwọn wèrè. Ṣé ń gẹ̀ẹ́sì nísìn? Àwọn àpẹẹrẹ yà ń gbọ́ yìí. Wọ́n máa sọ pé ọba kìnnìkan ẹ̀gbọ́n sáàkì
Sáàkì. Ẹ̀ríkọ́ ti kó wa lórí. Sáàkì kọ́ra. Sáàkì náà fi ń kiwèrè. Ìdá ń sáàkì. Ó yé mi. Sáàkì kọ́ka bí wù mí. Ó ní àwọn wèrè. Àwọn èèyàn ṣáà ń sẹ́ni fídíò yẹn tí I don't want to talk about them. I leave that flying ẹjọ́. Wọ́n believe wípé tólóyè bá wọ ìgbómìnà ní ní tọkàntọkàn. Taratara. Wọ́n ti pálíkì ti bá wọn pé tí olóyè bá. Ẹ bá ti pè é stop lẹ́ẹ̀kan kí ló jẹ́ ìfáǹsì Yorùbáwùyí náà ìtẹ́tù lórí péjì ti pẹ́ ẹ wá ń pè continuous let's stop now nítorí tẹ́yìn náà ṣe fáwọn èèyàn ń ṣe fún yín ẹ sọ̀rọ̀ sókè. So bí nǹkan tó ń ṣe wọ́n nìyẹn paranoia ló ń ṣe wọ́n. Wọ́n wà paranoid. Yes. Wípé tí olóyè bá ríṣẹ́ ìgbómìnà ṣe under ìgbómìnà ni ṣé wọn máa wà. Ẹni pé wọ́n máa sọ pé ọba lọ́rin wọn kàn máa kéwu wèrè ni wà láwọn kìnnìkan tí ò ní. Wàhálà òyà tí mo kà mí náà nọ́ọ̀sì ẹ̀ lọ́lé kéwì. Wọ́n ní sórí lọ́nà 40 ọ̀yá sì náà kà wọ́n níbo lágbo mélòó. Wọ́n ní sóríire àti kábíyèsí wọn ọ̀dọ́rin. So paranoia tó mú wọn ni wípé tí gbòòwò bá rí bẹ̀yẹn gbà kò ní sí ṣéwù mọ́. Àwọn baragan tó ń ṣe sáàkì ẹ̀kọ́ wọn máa fọ́. Hello. Àwa pẹ̀lú yín. So nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. So wọ́n ti fún gbòòwò ní federal power. Kọjá láti sáàkì kọjá ṣéwù báwo kí ló ń jẹ́ ṣéwù? Èyí náà yẹ ká tú gbólóhùn yẹn. Ẹni sùúrù. Emir lè jẹ́ emir. Kábíyèsí lè jẹ́ kábíyèsí. Àwọn ọba wa lè jẹ́ ọba. Ṣẹ́rí kíní tí wọ́n lè gbowó lọ ń ṣe ìwé ẹkùn. It's about ilẹ̀ Yorùbá generally. So tí emir bá fẹ́ dúró irú àwọn Fúlàní sìn. Ẹ̀rí pé ọba babaláà yẹn náà ṣéwù náà ń ṣe fún sáàkì náà. Ó lè jẹ́ pé Fúlàní lòun náà. Kò ṣe Fúlàní wọ́n ti kó láyà jẹ màmí ìgbómìnà ní ní. I know. Ṣé n gẹ́tì ní kù? Gbogbo àwọn ọba mo ti sọ lórí show nígbà ìjagun ló fi dórí ìgbàjà tó máa ti pe kábíyèsí o ṣéwù náà máa ń pariwo. Ṣéwù. Wọ́n ti kó kíní gbogbo àwọn ọba wa nílẹ̀ ìgbómìnà ní gbẹ́gbẹ́ àgbàrá la pọ̀ jù. Ìlọrin yẹn ọba ẹ̀mí àlọ́rin ó ti kó wọn sí ó ti wà ń kéèjì. Ṣèbẹ̀ ní olórí ọba nílẹ̀ ìgbómìnà àjàṣẹ́ ẹ̀kọ́ tó lọ ń kúnlẹ̀ níwájú ṣéwù. Àbí? Ṣéwù. So àwọn la máa já wọn kí nǹkan tí wọn ò fẹ́ nìyẹn táwọn wèrè oníkóòtù méjì yẹn ti jáde. Ẹ̀wọ̀n kan ní Emirate kìíní kan Emirate tí wọ́n ní foundation Emirate kìíní kan drama tí ò nọ́mà. Ìyẹn fẹ́ kó ní kí ìta lọ́wọ́ lásán ó ń fò láti. Ẹ má fà sójà ẹ ṣe ẹ máa lọ ẹ má fà sójà. Wọ́n má tọ́ bá wa ní ṣéwù mọ́ ọba tó bá fẹ́ pẹ́ nílẹ̀ gómìnà tó bá ti pè é ṣéwù kó dá padà. Ṣéwù wèrè wo ẹ kà tún gbé kọ̀ọ̀lẹ̀ lómi ẹ ṣe o. Bàbá wa Adéyẹmí ẹ bá wa dá ṣètò. Bàbá wa Adéyẹmí ẹ bá wa dá ṣètò. Omi wà ní kíni náà. Kí ni kọ́? À ń gbọ́ yín o. Yorùbá fún iye eégún tó dàrú mọ́. Mi ṣe wá ní darí mo mẹ́yìn tèmi ẹ̀yìn tèmi náà mọ̀ mi. Lúkọ̀ dùn ni. Ṣé ní èmi máa kọ́ sọ̀rọ̀ kan ṣe ní àwọn ọba wa? Ṣé ẹ̀rù ń bá àwọn ọba wa ní àdébáwò? Ọba ìyòwò jáde sí wọ́n káàkiri wọ́n nọ̀sẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá wípé kò lè dá ó yẹ kẹ́pẹ́ ìlú yẹ kí àwọn ọba wa jáde. Àwọn bẹ́ẹ̀ wo. Ó yẹ kí wọ́n nà pa wọn ló yẹ kó nà pa wọn síta báyìí. Èwo náà àwọn ọba. Ọba tó bá jẹ́ ọmọ kọ́lẹ̀ Yorùbá ni. Ó dáa. Ẹ̀yin èèyàn wa ṣe ń gbọ́ kan tí wọ́n wá ń sọ lórí TikTok. Ọba tó bá jẹ́ ọmọ kọ́lẹ̀ Yorùbá ó yẹ kó jáde. Ó dáa. Yorùbá wuyì ẹni tó sọ dẹ́tọ̀ bóun àwọn máa fún àwọn tí ọkọ̀ wọn jábọ́ lórí ọ̀pẹ àtàwọn tí mọ́tò gbá àwọn tó lùkúlùkù àwọn máa fún wọn lọ́kọ àwọn ọkùnrin ńkọ́ wọ́n fún wọn yàwó. Ṣebí ọkùnrin náà ló máa fẹ́ wọn obìnrin kan ló máa fẹ́ wọn náà. Ọkùnrin táwọn tí ìyàwó tí wọn náà kú
ẹ mọ̀ pé ládùjọ náà àwọn ọkùnrin náà máa rí 72 virgins àwọn obìnrin àwọn obìnrin máa rí 72 pọ́nrán. àwọn ọkùnrin. Màmí ẹni sùn lórí fóònù. Àsìkò yìí sìn. Ẹ̀kọ́ ti fojú mú mi hàn. Ẹ ṣọ́. Ṣé tí ọmọ náà ti ń jáde sọ ohun tó tẹ̀ wá lẹ́nu tí mo gbọ́ nínú ẹ̀ tó jẹ́ kí n ṣọ́. So innocent Abudu Obi ọlọ́pàá láwọn tó ó pẹ̀lú àwọn lára àwọn. Abudu Obi wà lára àwọn tó bà nọ́ọ̀sì jẹ́ ẹ ṣe. Abudu Obi. Abájọ. Ẹ mọ̀ pé ó campaign níjẹta ó ní òun máa tún nọ́ọ̀tì ṣe nọ́ọ̀tì ló máa tún ṣe abájọ ohun tó bàjẹ́ ló fẹ́ lọ tún ṣe Abudu Obi. Nísìnyí ṣé ní àṣírí ti tú báyìí pé Yorùbá ni wọ́n ń jẹ Yorùbá gbọ́gbọ́ ní Nàìjíríà. Yorùbá ni Nàìjíríà ń jẹ. God bless you. Ẹni sùn bàbá mi ẹni sùn ẹ jọ ìjọba lórí YouTube àti Facebook ṣé ẹ ń gbọ́ kọ́tà sọ lórí TikTok ẹ ń jọba lórí YouTube àti Facebook ṣé ẹ ń gbọ́ tí wọ́n sọ lórí TikTok because TikTok wa Mr. Adéyẹmí mọ́ tẹ̀sẹ̀ lórí TikTok ẹ tó máa bọ̀ lórí YouTube gẹ́gẹ́ ṣé ẹ ń gbọ́ tí wọ́n sọ lórí TikTok. Sọ ti máa sọ tó ti bá ti bá sọ lórí YouTube ṣé ẹ rí àti gbọ́ ogun jáde mi àti gbọ́ ogun kírìtì ṣé ti ní owó ta wà ogun fọ́pọ̀ mọ́yọ̀ ń bọ̀ o. Ogun kí ni? Ogun fọ́pọ̀ mọ́yọ̀ ó ń bọ̀. Èwo tún ogun fọ́pọ̀ mọ́yọ̀? Ogun fọ́pọ̀ mọ́yọ̀ bá wò. Ogun fọ́pọ̀ mọ́yọ̀ ń bọ̀ wọ́n máa fọ́ gbogbo ìmọ̀ra àwọn tó bá lè bàjẹ́ kó bàjẹ́ bá lè dàrú kó dàrú nígbà tó bá ṣẹlẹ̀ tán ṣóyè ní because àwọn kíní burúkú tẹ̀ ń wò yìí àwọn ti mọ̀ pé tí àwọn bá pín ìyà jẹ àwọn 150 years yẹn pariwo 150 years. 150 years. 150 years kọjọ orí mi mo ti lé ní 200. Ìrọ̀lọ́ máa jẹ́. Tó bá fún wa 300 ti gbọ́n kílẹ̀ fẹ́ bá tún mẹ́. Ṣé nísìnyí ó yẹ àsìkò rẹ̀ ti tú ìgbàlódé tó sọ pé kọ́ńtì Nàìjíríà bẹ̀ ní pé ní kò tí ì lójú. Ṣé ní tí àgbàlagbà bá ń sọ̀rọ̀ tí tó bá ń fún lẹ́nu ẹ̀? Màá bẹ̀ má bínú. Ẹ jẹ́ kí n pè yín padà kí n má fi yín sórí fóònù ẹ bá sọ̀rọ̀ yín lọ ẹ bá ara dọ̀ fún 2 minutes yàwó kan mo fi wọ́n sórí fóònù látẹ̀kùn mo ti gbàgbé. Ẹ ṣeun gan Ọlọ́run má máa jẹ́ arógun Èdùmàrè Ọlọ́run má máa jẹ́ arógun ọba Èdùmàrè ominú nǹkan mi ẹ̀rù sì ń bà mí ẹ̀yin ara mi ominú tó nǹkan mi kì í ṣe tọ̀bẹ̀ ẹ̀rù tó ń bà mí ẹ̀rù ìjà kan tó gun ni dùgbẹ̀dùgbẹ̀ tó mì nílẹ̀ Yorùbá ò ọba máa ṣe jẹ́ ó jábọ́ kò ṣe tí Fúlàní kò ṣe ọmọ Yorùbá ẹ jẹ́ kó ní ká kú lọ́nù ẹ̀ má mi bá mi gbóhùn sókè. Bẹ́ẹ̀ ni o ok ẹ ṣé gan-an ẹ kú iṣẹ́ Ọlọ́run á bá mi dúró tì yín o ẹ ò ní ṣubú ẹ̀mí ẹ ní ṣubú ara o lágbára Ọlọ́run ẹ máa jèrè àwọn ọmọ yín bẹ́ẹ̀ ṣe ń jà fitafita fún ìran Yorùbá fún ìran gómìnà alágbára Ọlọ́run ẹjọ́ ẹ̀mí yín báyìí ní rẹ̀bẹ̀ máa ṣe lágbára Jésù ẹ ṣé ẹ kú iṣẹ́ mo pè lọ́jọ́ sí mo ẹlẹ́ǹdá owó kan mo tẹ̀sí yín pé owó kí ni pé mi mọ̀ nípa ẹ̀ so ìyẹn kan dẹ́ ilé kejì àwọn Ìlọrin tí wọ́n dìde pé báwo ni Sunday Igboho ṣe wá sí ilẹ̀ ṣe sí Kwara State ṣé Sunday Igboho dé Ìlọrin ni ṣé bí ilẹ̀ gómìnà àti àwọn other places ní Sunday kí ni wàhálà àwọn èèyàn yìí nítorí Ọlọ́run ẹgbẹ́ bá wa gbóhùn sáfẹ́fẹ́ o Sunday yọ wọ́n lẹ́nu ní Ìlọrin o ilẹ̀ gbóná èèyàn mélòó náà ti jí gbé ní Ìlọrin wọn jíyàn gbé ní Ìlọrin o ilẹ̀ gbóná ni wọ́n ti jí àwọn èèyàn gbé àti gbogbo ibi tó kù o lẹ́yìn kan ọgbọ́n tán dẹ̀ ń dáná ni pé wọ́n fẹ́ pa wá lẹ́nu mọ́ ni gbogbo àwọn ìlú tó túkà yẹn Ìlọrin gbogbo wọn ń sá lọ ẹ wọrú College of Nurse náà gbé kúrò lókè ọdẹ wọ́n fẹ́ dá kí gbogbo ẹ̀ kó wà lákàtà wọn ni ọgbọ́n tán dá nìyẹn ẹjọ́ àwa gómìnà ẹ jẹ́ ká dìde o ẹjọ́ gbogbo àtàmì wọn tẹ́lẹ̀ ń tó ń ṣe president ń ṣe kó bóyá ọmọ òmàrán ẹjọ́ bá wa rí sí ọ̀rọ̀ yìí
àti ìrù ẹkùn wọ́n ti fi lọ́lẹ̀ ní Kwara State bá bá dẹ̀ fẹ́ ní Ìlọrin kó dúró síbẹ̀ kó tẹ̀jẹ̀ kó wà lọ́dọ̀ tiwa nílẹ̀ gbóná àwa ń fẹ́ o àwa fẹ́ rù ẹkùn o a dẹ̀ fẹ́ Sunday Olóyè Ìgbòho kó jẹ́ káwọn èèyàn wa tán ti sálọ kán lè padà sílé ẹjọ́ torí ọlẹ́bá ẹ bá wa tẹpẹlẹ mọ́ ọ̀rọ̀ because mi mọ wàhálà àwọn pípù yìí ṣá ẹ̀yin mélòó ni gbogbo wọn tọ́jú àwọn ló fẹ́ mọ ẹ̀jẹ̀ tó fẹ́ mọ control àwọn ọba ìlú oníkálukú ló wà lákàtà àwọn tó jọba nílùú wọn náà jọba ní kó lè ṣe tó fẹ́ mọ control gbogbo Kwara State fún ọ̀dọ́dọ̀ yín náà àdúgbò irú àwọn èèyàn wo la pàlà yìí àdọ́dọ̀ wọn náà oníkálukú wà láàyè ẹ̀dẹ̀ tó fẹ́ mọ control gbogbo ọba Kwara State bó ló ti ń ṣe kí gbogbo náà ti ń ṣerú ẹ̀ ẹjọ́ ẹ dákun ẹ tún bá wa pariwo kọ́nà kó bá wa kó pa gbogbo ìmọ̀ wọn jẹ́ o. tó bá wà àwọn ọba Kwara àwọn ọba gómìnà kó fọwọ́ lẹ́rán ṣèbí 35 ló sá lọ sí lọ́sàkà tó sá lọ nọ́fà fi sílẹ̀ káwọn tó kù fọwọ́ lẹ́rán káwọn náà sá kò láàfin. a ṣe pé ìrìnàjò náà bàbá wọn ò ní joyè ní Kwara mọ́ nìyẹn ká fọwọ́ lẹ́rán kó sá kò láàfin. Ìlọrin ni àbí irú àwọn èèyàn wọn láti lọ́dún tiẹ̀ pa wá pọ̀ mọ́ yìí tẹ́ ẹjọ́ tábà torí gbogbo nǹkan tó ń bọ̀dà tábà tẹ̀ sọ pé wọ́n lọ fún ríjọ́nà ń sìn yìí kájọ kan fi ti gbọ́nà mọ́ ìlú òbí tábà fẹ́ pín wa máa wọ afẹ́ kúrò lọ́dọ̀ àwọn èèyàn burúkú yìí o tó bá tẹ̀ jẹ́ pé ríjọ́nà náà bàbá Tinubu bá máa ṣe kájọ kan ro ti àwa gómìnà o afẹ́ kúrò lọ́dọ̀ àwọn èèyàn yìí o wọn kì í ṣe èèyàn burúkú ni wọn o wọn fẹ́ wá fúnre rárá gbogbo àwọn tó sá kúrò nílùú wọn Ìlọrin náà sá lọ fẹ́ mọ populate community tiwọn yes wọn fẹ́ sọ̀rọ̀ kán bá wa rí sí o ẹ ṣe màmí ẹjọ́ owó tẹ̀ ń dá yẹn ẹjọ́ ẹ jẹ́ kí n mọ̀ nípa ẹ o tó bá máa tẹ̀lé tèmi. a ṣe support fún àwọn tó náà tó àwọn ìwé ẹkùn àwọn Yorùbá wífà tó lè máa fún yín ní ẹ̀yin Yorùbá wífà tẹ dáwó bóyá títí weekend kàṣà káǹtì mi ni wọ́n ṣe káǹtì lórí ojúmọ́ ti sú mi. ó dà kò burú Ọlọ́run á bá mi dúró tì yín o ẹ ṣé gan-an ẹ lè pè mí lẹ́yìn ètò ó dà mà ẹ ṣé. bàbá wa Dayọ̀ rárá gbóhùn sókè kí tó play fídíò tó wà lójú amóhùnmáwòrán yìí ẹ káàbọ̀ sá o ìjọ kan pẹ̀lú ẹkújọ́ mẹ́ta o àwọn màdàmú kọ́ àṣàrẹ àdúpẹ́. àbíyàn bá wọn lóye àtàwọn àgbààgbà tó àwọn ọ̀sẹ̀ tí ilẹ̀ wa kó bàjẹ́ àdúpẹ́ lọ́wọ́ wọn àṣẹ. ó ń ṣọmọ lóòkú bẹ́ẹ̀ ni àní símọ́ wọn ò lè símọ́ kó bàbá ẹ̀. ṣe rí ọ̀rọ̀ Kwara àdó àwọn pápá ní pé ohun tí bàbá jẹ̀rọ wà fẹ́ bàbá ọlọ́dọ̀ òkú mọ̀ tó fẹ́ ṣe náà the first of tó ń ba ẹ ọ̀nà yẹ kó rí kíní yẹn ṣe. tó bá lè kọ́ọ̀tì Kwara sọ́dí odi Ọya ní on the first one plan yẹn tó bá ti rí kíní yẹn ṣe ẹgbàgbẹ́ sọ pé ó ti lọ. ẹ sọ pé pọ̀ Ọya ẹ sọ pé pọ̀ ẹ sọ pé ó ti lọ ẹ bá sọ pé pọ̀. ṣé ní gbogbo ọjọ́ ń jáde tó ń lọ sí kóòtù yẹn pé kóòtù Fúlàní ló wà ní Kwara ní ìlú ẹgbẹ́ ìlọrin àbí kíní kan.